ẹ̀rẹ̀ kan ṣo lòló làbá Ábúráhámù lẹ́ ayé ṣùgbọ́n ṣé ayé ẹ̀rẹ̀ kankan wà ní oríṣiríṣi ohun lè kóra jọ pọ̀ síbẹ̀ kó jẹ́ pé láéláé láti mẹ́rin yaba títí káyé a máa sópin ọlọ́run lè mú sí mi lọ́kàn lóníbà lọ́ra òpè kọlọ́run pé Ábúráhámù ọlọ́run fẹ́ kí mi gbé méjì kí mi gbé yẹ̀wò lọ́ra rẹ̀ kí ketira náà kájọ mójú wo ká ṣe àgbéyẹ̀wò pé kọlọ́run pé Ábúráhámù lónìí o òpè méjì mọ́ fẹ́ mẹ́rùn bá ní ọ̀kan ní orí kejìlá kó wá ti fẹ́ rò parí orí kọkànlá Genesis orí kọkànlá ló parí rẹ̀ bí ẹsẹ̀ mẹ́rin kó gbẹ̀yìn lébẹ̀ àti láti yá dé orí kejìlá ẹsẹ̀ òkínní wàá rí òpè àkọ́kọ́ nì líkété òpè kan yóò gbé ọlọ́run pé kété ògbà kan ọlọ́run pé kò fẹ́ bá sọ̀rọ̀ kó ké sí yàrá èyí o kè lórí kejìlá láàrin ẹsẹ̀ orí kọkànlá àti orí kejìlá àtẹsẹ̀ bẹ̀rẹ̀ orí kejìlá òun lùpè àkọ́kọ́ pa nù ayé rẹ̀ kọ́dẹ̀ jẹ́ pé lónìí náà gan bá kọ́lọ́run bá fẹ́ ké sí ọ ibi tí a bẹ̀rẹ̀ lè yé ni torí pé ọlọ́run ètò ni ọlọ́run ètò létò ní ṣekété ohun rẹ̀ kọ́ bá ké sí ọ òpè àkọ́kọ́ á pè ọ jáde kó nú ẹ̀ṣẹ̀ rẹ á pè ọ sínú ròrúpàdà á pè ọ kúrò nínú àrègbàgbọ́ kó bọ́ sí ojú ọ̀nà márosẹ̀ ti ìgbàlà ọkàn rẹ kó jẹ́ pé tààràtà láyò mú ọ dé ilé ológo tí wọ́n ti gbọ́ pé nínú ọba ni wọn kò í jẹ̀ṣẹ̀ bí ẹni jùṣu ìwọ kò jẹ́ pé kété òbọ̀rìṣà kan ṣe láyìíká rẹ lọ́tì bọ́n lọ́ọ́ sí ìwọ kò jẹ́ pé ìwọ ran lọ́tì bọ́n gbọ́ páíkà kì í kọrin yaka lè yìn egígún ìwọ kò ti yà bọ́ ẹ rajá kan mi bọ̀gún kan mi bọ̀ ọ̀sán yìí kan mi ṣe kété ọkọ́ tàkè lórí pátákó lòlóde sọ lọ́rùkọ àwọn ò ní gbà ẹ́ là lẹ́jọ́ ogun àwọn ò ní gbà àbálẹ́ láàrin ẹ̀ ńlá kété wọn ní bá a ní ọlọ́run Olódùmarè onímú ké sí ọ lónìí òwí kọ́ mọ̀ wípé ọlọ́run pe Ábúráhámù òpè àkọ́kọ́ ọtẹ ọgbà ó dẹ̀ gbé gbèsè kọ́ bá lọ sórí ìkẹtàdínlógún orí 17 Genesis nìna wàá rúpè kejì ọlọ́run fẹ́ kí mi sọ̀rọ̀ lé lórí lónìí wàá rí lébẹ̀ lákọ́kọ́ ní bẹ̀rẹ̀ mọ́ tẹ́ a bẹ̀rẹ̀ ó pè é jáde olú kan ti bí Ábúráhámù òun náà ń pè ní tẹ̀ra káàdíà ibẹ̀ náà ti bí bárẹ̀ gbàkàbá ẹ̀dẹ̀ sún síwájú ó lọ yàgbé ṣàtìpó ní Háránì mọ̀mọ́ wí ibẹ̀ ní àjìnà sólú tiwọn ibẹ̀ làbá rẹ̀ gbé ò tẹ́rà ibẹ̀ lè gbé láàrin ọ̀nìyàn lébẹ̀ ni níbi kan mọ́ ibẹ̀ gan-an àlọ́ọ́lọ́ kan ti gbé òun àtọmọ rẹ̀ àti èèyàn ọmọ rẹ̀ hàn kété àti ọ̀kan lọ́ra náà ní Háránì àti tẹ́rà Náhọ̀ kẹ́ ṣàbá Lọ́ọ̀tì ọ̀kan lọ́ra ọmọ rẹ̀ náà ní kétíran náà lẹ́lẹ́bẹ̀ Lọ́ọ̀tì náà lẹ́lẹ́bẹ̀ kọ́ tó mọ̀ fún Lọ́ọ̀tì pọ́pùlà wo gbọ́rúkọ rẹ̀ jọrúkọ ti àbá rẹ̀ lọ ibẹ̀ lọ́lọ́run ti ké sí o pé kẹ́ jáde lébẹ̀ ni kẹ́ a lọ síbì kan kò á mú wọn ibi kẹ́ ẹ̀ mọ̀ ọ ṣàkàwé lónìí o ọlọ́run bá kọ̀ fẹ̀ṣẹ̀ sílẹ̀ pé kọ́ jáde kó láàrin ẹlẹ́ṣẹ̀ wàá rí abèrè pé ẹ̀fẹ́ ìjẹ́rìí yá aṣáwé rẹ̀ ibi tó ìrìnsẹ̀ rẹ̀ yá tọ́jú rẹ̀ ọlọ́run kọ́ mẹ̀ṣẹ̀ sílẹ̀ kọ́ jáde kó nú ẹ̀ṣẹ̀ kọ́ gba àwọn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ gbàgbọ́ ní fi hàn wí Ábúráhámù ó gbé ìgbésẹ̀ ni wọ́n dẹ̀ gba ọlọ́run gbọ́ kọ́kàn tí mo rí lójú kojú ó gba ọ̀gbàlà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé òdarí ọlọ́run tó bá fẹ́ wí lónìí wíwo ní ìpè ọlọ́run torí àrìmọye orin ìráyè rẹ̀ kan lónìí bá ọlọ́run nípè mí nǹkan fẹ́ bèèrè lọ́ọ̀ rẹ ni pé ṣé òpè àkọ́kọ́ kò pè sí ògbàlà ọkàn ṣé wọ́n ti gbọ́ òpè ni ṣé wọ́n dẹ̀ ti gbà á torí pé kó bá ti mọ̀ gba òpè àkọ́kọ́ ni kété òpè múrìn kò yóò mẹ́ran awé ìwọ ọlọ́run ti máa bèrè yàn án lẹ́lẹ́bẹ̀ẹ́ wọ́n ti da ọ̀rọ̀ lélẹ̀ ọlẹ́bẹ̀ẹ́ wọ́n ti gbàgbára ìṣòro ọdún mélòó bá lọ ṣe àwẹ̀ odidi oṣù méjì bá lọ gbà kété òpè hàn ní láìsí òpè àkọ́kọ́ òpè ògbàlà ọkàn kó jáde kó nú ẹ̀ṣẹ̀ rẹ kó ronú padà kó dàtúnbí kó dọmọ ọlọ́run èsù pè múrin o kó ṣáájú pé òpè
gbogbo àlá ọkàn. Èkejì ni pé ọlọ́run èdè á rí i pé bá Abram ṣe gbègbè ayé rẹ̀ ó lọ ẹ́ síwájú ó lọ ẹ́ sẹ́yìn ìgbà mìíràn á bára inú ìṣòro á fẹ́ yọra rẹ̀ ọyọ̀ ṣùn ẹ̀pọ̀rọ̀ ìgbà kan rántí ìgbà kan jẹ́ pé ó lọ sùlù kan Abimeleki elébẹ̀ ọba Gẹ́rà Abimeleki ó ti wo kán ti ṣe kí ọmọbìnrin ti jẹ́ sí ọ Abram torí èrò ọ̀nìyàn ìjàre àbá kábíyèsí adé apẹ́ lórí o bàtà apẹ́ lọ́sẹ̀ ọmọbìnrin kò yóò ní arábìnrin mi ni ọdún nífẹ̀ẹ́ mọ̀ bóyá ọya rẹ̀ ni arábìnrin mi ni o fún wọn bí ọdún 24 ṣáájú ìgbà kan lọ́run kọ́kọ́ pé lákọ́kọ́ ni àti ìgbà kan lọ́run ìyá pé lẹ́lẹ́rẹ̀kejì Abraham yìí kàn ń ṣe ségesège ló gbà wọ́n lóòótọ́ gba Ọlọ́run gbọ́ ọmọ bí kì í mú o ṣùgbọ́n èèyàn ò wá ẹ̀dá Ádámù kan tiẹ̀ nínú ayé rẹ̀ kàn bímọ ó jẹ́ pé nínú lọ́hún bí èké èrò agbénú ọkàn ènìyàn ṣùgbọ́n ó ti gbàgbọ́ ẹ̀tọ́ bọ ẹ̀ṣẹ̀ tọ́ra nínú rẹ̀ wọ́n mú ìhùwà Ọlọ́run jákùyà ké sí lórí 17 ni wà jáde kò nínú ṣubúṣiré rẹ̀ ni o Ọlọ́run ìyá pé kẹ́ yí ara rẹ̀ o pé kẹ́ ya dúró ṣinṣin pé òun fẹ́ mọ̀ọ́sẹ̀ rẹ̀ dúró kẹ́ yí ara rẹ̀ sí mímọ́ kẹ́ kọ́ ọkàn rẹ̀ kẹ́ kọ́lélà àfihàn sọdímọ́lẹ̀ yìí lónìí nǹkan Ọlọ́run ṣe lẹ́lẹ́kejì ni pé ó pè é sí ìdàpọ̀ kan súnmọ́ra rẹ̀ jùlọ nínú ìsọdi mímọ́ kété wọn ayé kété wọn pẹ́pẹ̀pẹ́ kété òṣèré ọmọdé kẹ́ nínú ayé líbe Ọlọ́run lè pè é síbi gíga nì Ọlọ́run ti ké sí ọlẹ́ yìí lónìí lè yí nìbà ni pé kó fọ ọkàn rẹ mọ́ kédi fífún kó súnmọ́ òun sí lọ́ọ̀tọ́ kọba inú àwùjọ ìjọkọ̀ ẹ lọ bá oríṣiríṣi ọlẹ́gbàgbọ́ lélẹ́bẹ̀ Ọlọ́run dẹ̀ ké sí ọ pé kó wá sí ìpele kan ga jù Ọlọ́run fẹ́ kó wá sí ìpele kan jẹ́ pé òun pẹ̀lú rẹ ìyẹn á ní ìdàpọ̀ ìyẹn á ní ìdàpọ̀ mímọ́ kan jẹ́ pé èsùn ayé káyọ̀ dàrú báyìí ni ó lè ké sí Abrahamu ní ké sí ìpele wà mímọ́ ni kẹrin níwájú ké pé ibẹ̀ ni nínú pípé ni ibẹ̀ ló wà láàyè Ọlọ́run ti hà nínú ayé rẹ̀ tí wọ́n rákọ̀ bá wá Ọlọ́run kan wá dórí kòríta láàrin wá agbára gan agbára Ọlọ́run á wélé hàn débẹ̀ torí bí kò wà mímọ́ bá ti yà kò wà láàyè Ọlọ́run bá ti yà bí kọ̀ọ̀nìyàn bá ti kọ ọkàn rẹ̀ lélà kọ jọ kété ohun ayé kọ pátì kó múra rẹ̀ jì kọ Ọlọ́run nínú ìwà mímọ́ nínú àdúrà kó